àṣírí DNA Liam ó padà tú àṣírí DNA padà tú. ẹ má gbàgbé wípé nínú fídíò tí mo ṣe mo ṣàlàyé bí VDM ṣe ràn wá lọ́wọ́ tí ó get group discussion àwọn kan according to nǹkan tá a gbọ́ almost 20M tó san fún ẹni tó bá wa hákì kìíní yẹn tá a fi get conversation àwọn tó wà ní group yẹn. and nínú group yẹn wọ́n discuss nípa DNA ń bẹ̀ ẹ wò báyìí ẹ wò chat ẹ lórúkọ ẹni tó wà ń bẹ̀ wọ́n discuss nípa DNA ń bẹ̀ ẹ gbé mo sọ fún wa wípé eléyìí ti conversation wọn discussion wọn tí VDM release yẹn kékeré sí nínú àwọn nǹkan tó wà lọ́wọ́ VDM tí gbogbo wọn sọ kékeré ni ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló wà nínú ẹ̀ tí ó wà lọ́wọ́ wọn tó máa ń sọ nínú group yẹn tí VDM ti ní dání ọ̀nà àdébá mi protect bọ̀bọ̀ yẹn so wọ́n ti ṣe DNA wọ́n dẹ̀ nínú according to their discussion in that group ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ẹ̀mejì ni wọ́n ṣe DNA kò dẹ̀ sí méjèèjì tó favour wọn so kò sí méjèèjì tó favour wọn nǹkan tí wọ́n fẹ́ ṣe báyìí ni pé wọ́n fẹ́ gbé ìyàwó Arabi ìyàwó ọmọ wọn wọ́n fẹ́ gbé sá ọba ní àwọn fẹ́ lọ ṣe DNA mi ní USA fún ẹjọ DNA méjì tẹ́ ṣe kí ló tẹ́ release the result kẹ́ kúkú gbé tìjúta wípé Mohbad kọ́ ló nà ọmọ o wáyé tẹ̀wá ní ẹ̀ tó fẹ́ lọ ṣẹlẹ̀ kẹta ní USA ẹ rí pé ẹnu àwọn bloggers wọn wò lẹ́nu mẹ́ta yìí nítorí pé group chat yẹn tí VDM láyè wọbẹ̀ tí tásílẹ̀ tó sì di VDM lọ́wọ́ yẹn so ó ti kò ẹni gbogbo wọn wá wọ ẹ rí pé wọ́n ti ń bẹ̀bẹ̀ ń sìn wọ́n wá sí pẹpẹ fún wọ́n ti rí pé concrete evidence eléyìí kọjá wọn wíwọ́n wímọ́ mo ti ṣe fídíò lórí bí ẹ gbọ́ pé nínú àwọn group yẹn ọ̀gá mi jìkan wà ń bẹ̀ Tonto-Dike wà ń bẹ̀ Godmother àbí Queen ó wà ń bẹ̀ PR Davido àti àwọn míì tí mi lè dárúkọ wọ́n dẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ wọn tó dẹ́ pé ibẹ̀ náà ni wọ́n ti discuss wípé àwọn máa dí pẹ̀lú Naira Marley ibẹ̀ ni wọ́n ti sọ wípé àwọn ọlọ́run VDM tẹ́bọ́ náà wá justice ni wọ́n ti wá gbé àtàwọn nǹkan mi kí là ń sìn yẹn sí ṣùgbọ́n nǹkan tó wá ń dùn mí ni pé up till this moment àwọn ọlọ́pàá sì ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n ní àwọn advanced country gidi ni wọ́n ti fọwọ́ fún gbogbo wọn kó jẹ́ ìyàwó president ṣùgbọ́n sìn àwọn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ò gbọ́ pẹ̀lú àwọn evidences tá release kí ló dé táwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ fún wa ní gbòdìdí sánà tọ́jọ́ yìí ẹ̀ fún wa ní gbòdìdí sánà tọ́jọ́ yìí ẹ̀yìn kan tẹ̀ kóra yín jọ ẹ̀dẹ̀ ń ṣèpàdé lẹ́yìn pé nǹkan báyìí la tún máa sọ̀rọ̀ ká lè fi convince wọn gbogbo àṣírí yẹn kọ́ síbò ló padà tún sọ̀rọ̀ VDM yìí mo like bí aláyìn yẹn ṣe máa operate wọn ò kí dúnlẹ̀ wọ́n wí síbò ló tù yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń discuss pé ok nǹkan báyìí ni ká sọ fáwọn bloggers o ká gbé jáde o kí àwọn èèyàn lè rò pé Naira Marley ló ṣiṣẹ́ yẹn o ká máa pariwo Naira Marley gbogbo ẹ̀ padà tún sí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ń sọ tẹ́lẹ̀ wípé kí ló kàn mí ń pa ẹ̀ kiri báyìí wípé alágbẹ̀dẹ mi tó ń ní ojú kan ó ní nǹkan tó fẹ́ rọ̀ nígbà táwọn sọ wípé ibi báyìí ni ọ̀rọ̀ ọmọ yẹn ti wá so now wọn à ní gbọ́ àwa náà ò dẹ̀ ní gbà àwọn olubi ò ní gbọ́ àwa náà ò ní gbà àdúrà tẹ́ máa bá wa gbà ní wípé kọ́ ló ń dọ̀ kó bá wa dá VDM sí kọ́ ló máa bá wa dáàbò bò because gbogbo wọn ni wọ́n ń sá kíjokíjo kiri báyìí pé ẹ̀wọ̀n àmàlélẹ̀ fáwọn ẹgbẹ́ àwọn bloggers wọn wọ́n ti wọ̀ wò because blogger tí ò bá múra lórí ọ̀rọ̀ yìí afáragbá ń bẹ̀ gbogbo tí ọlọ́pàá bá sì padà gbé wọn àwọn bloggers wọn tí wọ́n máa ń lò ń gbà yẹn tó bá ti ṣèpàdé yẹn tán pé nǹkan báyìí ní kẹ́ ẹ sọ gbogbo wọn náà ló sì máa kó ẹ má gbàgbé pé màámi Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ́ngbà yẹn gbàtọ́ ọ̀rọ̀ kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n ti ṣe DNA wọ́n lọ sí ní it's not Dubai pé ṣùgbọ́n kò kéèkì ṣe Mohbad ló nà ọmọ yẹn ẹgbẹ́ màmá Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ́ngbà yẹn táwọn àwọn yẹn bẹ̀rẹ̀ sí fún màmá yẹn pé màmá yẹn ọmọ nǹkan tó ń sọ ni àṣírí túbọ̀ àbí kò tún sìn ṣùgbọ́n sì wọ́n fẹ́ gbé ìyàwó Mohbad escape kó tó di pọ́lọ́pàá máa gbé wọ́n wá ní àwọn fẹ́ lọ sí DNA ní USA DNA ṣé wọn àti ṣe DNA ní Nàìjíríà mọ́ so ẹ má máa gbàgbé pé ebi ẹ̀mejì ni wọ́n ti mú ní embassy nígbà yẹn náà so gbogbo arrangement wọn yẹn pé kó sàlẹ̀ escape kúrò ní Nàìjíríà tásìrò láti wá padà tún àní máa wẹ́rẹ́ àbàtẹ́ so nǹkan tí wọ́n fẹ́ fi gbé jáde ń sìn bá tọ́lọ̀ group gbé jáde ń sìn ni pé àwọn fẹ́ lọ conduct DNA ní USA after wàá tẹ́tí conduct DNA méjì ìyẹn tẹ́ ilé tẹ́ discuss nínú group yín tí ò favour ẹ̀ àṣírí ń túbọ̀ àwa la máa rẹ́yìn wọn now nípa group chat tá à ń sọ yìí ẹ̀yin bàbá tẹ́ ń wò mí kí lẹ́yìn rò pé ó yẹ kó jẹ́ ṣẹ̀ríà fún àwọn tó kóra wọn jọ wọn bẹ̀ tí wọ́n bá tọmọ lọ́mọ jẹ́ ẹ̀dẹ̀ àdán fún èèyàn gidi wọn gbọ́rọ̀ kí lẹ́yìn rò pé ó yẹ kó jẹ́ ṣẹ̀ríà fún wọn ẹ fi ní àlábẹ́ comment section. This is Adamade. Bye for now.